ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí ná. Ohun tí èèyàn ò bá mọ̀ ó ṣàgbà èèyàn. Òun ni ọ̀rọ̀ Verydarkman tó sọ̀rọ̀ lórí preaching tí pásítọ̀ yìí tí wọ́n ṣe nípa Islamize of this country Nàìjíríà, láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan, ìyẹn Mùsùlùmí, ẹ̀sìn Islam. Ṣùgbọ́n evangelist Noah wọ́n ti jáde o láti lè wá fi yé Verydarkman dáadáa ohun tí ò yé, ohun tí ò mọ̀. Ṣé mọ̀ pé tá a bá sọ nípa pé kéèyàn ní ọkàn tó dáa, kéèyàn ní ọkàn rere, kéèyàn jẹ́ èèyàn tí kò fẹ́ràn kí a máa rẹ́ni jẹ tàbí tó kórìíra ìdájọ́ àìṣòdodo, Verydarkman ni. Ṣùgbọ́n àwọn ibì kan wà tó jẹ́ pé kò lóye ẹ̀ nípa ti Islam, torí òun sọ gẹ́gẹ́ bíi pé àṣebí àwọn terrorist yìí, ṣebí wọ́n pa mùsùlùmí náà, ṣebí wọ́n ju bọ́ǹbù sí mọ́ṣáláṣí. Ṣùgbọ́n nǹkan kan wà tí ò yé. Àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ gidi nípa ìlànà yẹn, òun ni evangelist Noah. So ó ti bá a tan ìmọ́lẹ̀ sí. So ẹ jẹ́ ká dìjọ wo kí ni pásítọ̀ yẹn preach, kí ni Verydarkman sọ, kí wá ni evangelist Noah tó wọ́n fi bá wọn tan ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ fáwọn tó bá fẹ́ kọ́gbọ́n, tó bá fẹ́ kẹ́kọ̀ọ́. Ẹ bá mi share fídíò yìí. Àwọn fídíò wà tẹ́ máa wò tó pọ̀ nínú fídíò yìí o. Lẹ́yìn yẹn tún sì máa rí àwọn àáfàá kan tó jáde àti Mala Yusuf náà. Ṣùgbọ́n tó jẹ́ pé a dúpẹ́ pé evangelist Noah Ọlọ́run gbé kalẹ̀ ní àkókò yìí, ní ìran yìí, láti máa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn tí wọ́n fi ń bu àwọn èèyàn lójú. Yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Turn Nigeria to Islamic nation, it can never happen. Now hear me as a prophet, it will never happen. All this agenda is to make Nigeria Islamic nation. Let me tell you today, that's the agenda. It can never. Are you telling me that Igbo man will be a Muslim or Sasa will be Muslims? But if you try it, you get out. Are you telling me Igbo man now will become a Muslim? You force it to be a Muslim. Or you force a Sasa man to be a Muslim? That is the agenda. Hear me, I'm a man of God. That's the agenda. Don't think it's everything. Bandit is the agenda. If army want to wipe them off, they wipe them off one day, and they have the power to do it. How can you bring Turkish people to come and say, Turkey that will tell you to Islam? You bring army from Turkey to come and protect Nigeria. Thank you. We are not stupid, you know it. But let me hear it. I want to do it. It can never happen. Even if after we are born, it will never. Nigeria will never be an Islamic nation. If they want it, they can take their back and go. But this country will never be run by Islam. As we are living peacefully, they better leave it to it. If anybody wants to make it, he can take his own all those states and go. But to say that we impose Islam on us, that is madness of the highest order. And that is the agenda. But I can tell you, it will never. Not in my lifetime, even after my lifetime. In the name of Jesus. It will never. Social media is the light carried, but don't misquote me. Don't misquote me. Nigeria will never be an Islamic nation. That's what I said. And don't misquote me. Say it as I say it. Please, everybody worship your God. But don't impose your religion on us. You have already imposed our own on you. Say it as I put it. If you twist what I said, you'll be cursed. You see, this type of preaching by David Ibiumi is very, very dangerous, especially when it is not broken down properly. Now you have a very big audience. You have a very big audience. With this type of message now, 80-90% of them are leaving that church with a mentality that Muslims in general are all in it together to Islamize Nigeria. Whereas the reality of things is that these so-called Muslims too, they are also being killed. It will interest the man of God to know that yesterday, a school in Chibok was burnt down by Boko Haram terrorists. Chibok is in Borno state. Borno is a Muslim state. It will interest the man of God to know that yesterday in Zamfara, 16 farmers were killed. In Zamfara. Zamfara is a Muslim state. It will interest the man of God to know that 80% of the northern states, Muslim states, Hausa-speaking states, have been facing terrorism and insecurity. So these people that you believe that want to Islamize Nigeria, why are they not carrying the other Islam along, or the other Muslims along? Why are they not doing that? The government have failed. But it's high time we start educating people about the dangers that are on ground. This mentality of they want to Islamize Nigeria have been going on for the longest. Whereas Muslims so far, they bomb mosques, they bomb church. Kwara, recently, a lot of them in their communities have been chased out. Kwara is more Muslim than Christian. The problem is very, very huge. I believe that this Boko Haram, yes, maybe, I mean, the Prophet, his points, maybe, whatever thing that made him think like this makes sense. Because this Boko Haram, they will recite the Quran sometimes, they will say Allah Akbar in videos, you know, it still does not mean that they are Muslims. It still does not. Praise God, hallelujah. As you're watching this video, please help me share and say Jesus is the only way. And also put in the comment section, no to Sharia law in our land. Thank God for the life of Pastor Ibiome. So for what you have said, and I really appreciate DDM for his opinion on this thing. Why I say his opinion is that I've listened to some of his video where whenever he's talking, he say, this is my opinion, this is what I see. So if you have anything, no problem. So I love you for that. We can agree and disagree on things, not until we can. That should not mean to hatred or cursing ourselves. So thank you so much for what you have said. Now, but quickly, you said, Mr. BDM said, the Boko Haram and the jihadists, they say they want to Islamize Nigeria. It's not the ideology of all Muslims. Yes, it's not the ideology of all Muslims because some Muslims don't understand Islam perfectly. And they don't understand what the Quran, Hadith, Tafsir, Sirah,
Tariq has says about Islam. They don't understand Islam fully, so they may not have that ideology. But every Islamic scholar that understands Islam perfectly and want to practice it, they have it in their mind, even if they are not saying it in their mouth. Now, you know, said they used to they find some people that criticize them. That is where I want to come in. Now, let me quickly take you back to the history of Islam. If you check Edith Tabari, volume 15, volume 16, volume 17, volume 18, volume 19, volume 20, he's talking about the issue that happened between Muslims when Prophet Muhammad died. And also, I will give you verse of the Quran that supports killing the hypocrites, because the Boko Haram said those Muslims they are killing, they are hypocrites. Now, do you know that Muslims are the one that killed the grandson of Prophet Muhammad? You know, Prophet Muhammad had a daughter called Fatima. This Fatima got married to Ali, and Fatima gave birth to Hussein. Hussein is grandson of Prophet Muhammad, was killed by Muslim. Ali himself was killed by Muslim. Uthman, who is part of the Caliph of Muhammad, and also Ali, was killed by the Muslim. Even Aisha, who is the wife of the Prophet Muhammad, the Muslims waged war against the fight war, which is called the War of Camel. And where Hussein was killed is called Kabbalah. Now, why did they kill them? Including Uthman, who is the Caliph, was also killed. Why did they kill them? They believe that they are not doing Islam perfectly the way they should do it because of the politics in Islam, and they think that they are hypocrites. That is why they fight themselves and kill themselves. They are Muslim. And there are many other people that die during that time. Now, let me now come to the Quran. The Quran supports killing those Muslims who act as hypocrites. Yes. If you read the Quran chapters 33, verse 60 and 61, Muhammad is commanded. Allah told him that he's talking about the hypocrite, and he said, if they did not stop, Allah will send Muhammad to them and he will wipe them off. He will massacre them. Quran chapter 9, verse 73, Allah commanded Muhammad to fight the hypocrites, and the unbelievers are the hypocrites. And their place, their ending is hellfire. Quran chapter 4, verse 88 to 89, command a Muslim to kill the hypocrites. So when Muslims are saying that the jihadists and the Boko Haram are saying that some Afar are going against what they are doing, they see them as hypocrites, and the next thing is to fire them, is to unalive them. And I know if you can remember what happened in Kwara. When they came there, they breathed to them that come and join the jihadists, and they said they reject such idea of Islam, and for that reason, they comes to them and give them. So this Quran supports it. The truth is that you can't just know about Islam based on what we see online. If you carefully study their Quran, Tafsir, Hadith, Sirah, and the history of Islam, then you will discover that what they are doing today has been in existence for long. I pray that God will reveal His light to us and make us safe in the mighty name of Jesus. The ideology of jihadists and Boko Haram is to Islamize Nigeria. Nothing changes. I pray that God will never give them opportunity to fulfill such in the mighty name of Jesus. Amen. Kan tó wá jẹ́ gómìnà wọn ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ lórí TikTok tẹ́ tẹ́lẹ̀ fẹsẹ̀ láti ẹ̀rí lórí Europe pé ló wà ní Europe, Islam wà ní France, ó wà ní Germany, ó wà Spain, ó wà ní Brazil, India, bá Mùsùlùmí. China kan ti ya wèrè tó Islam bẹ́ẹ̀ ẹ wá wọ́n population Islam káàkiri àbáláyé ṣé gbogbo náà wọ́n tọ́ lẹ́nu wà ní Yorùbá lẹ́nu ní ìran Yorùbá tẹ́ ń bẹ́ẹ̀ pariwo lẹ́nu gbogbo ọ̀rọ̀ Yorùbá ẹ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ bàbá yín ẹ̀ fẹ́ gbalẹ̀ wa ẹ̀ dẹ́kun ẹ̀ ṣe sí ọ̀fọ̀ ilẹ̀ bàbá yín ẹ̀ bá bí wọ́n náà fẹ́ gbalẹ̀ bàbá wọn àwọn ò ṣe sí ọ̀fọ̀ ẹ̀ bá ṣe sí ọ̀fọ̀ náà bẹ́ẹ̀ bá ṣe sí ọ̀fọ̀ wọn ìgbàlẹ̀ wọn mọ́ ẹ̀fẹ́ gbalẹ̀ bàbá wa ni ṣé Haúsá lọ́wọ́ jà láti Ọ̀yọ́ ni àwọn fẹ́ gbalẹ̀ bàbá yín àbáwùjá alẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Haúsá lọ́wọ́ fẹ́ jẹ àti ní Fúlàní lọ́wọ́ fẹ́ jẹ ẹni Fúlàní fẹ́ gbalẹ̀ bàbá wa ọwọ́ kò fẹ́ jọ Akíolú ọwọ́ ajá Akíolú Èkó yìí mo ti ra ní bàbá wa tó fẹ́ bí àsùnwọ̀n bọ́ yìí mo ti ra o láti wẹ̀rẹ̀ fẹ́ takú dúró ìbọn tẹ́kú ẹ̀kú yóò ọkọ̀ lẹ́ bàbá wa tẹ́kú ayò yìí mo ti ra fábíyà sí wẹ̀rẹ̀ tẹ́wọ́ láti dà wọ́n ti fi tọ́ sọ́kù o wẹ̀rẹ̀ ọwọ́ tẹ́kọ̀ ọ̀tà kú sínú Èkó ọdún fẹ́ gbalẹ̀ bàbá oníṣì ìbọn tẹ́wọ́ ní fábíyà sùn gbogbo wájú lẹ́wọ́n. Lord hallelujah mo kí gbogbo àwọn Ọlọ́run tí a bá wo fídíò yìí ẹ jẹ́ ká ṣe dáadáa àwọn sọ pé Jesus is the only way. Afa ṣe rí mo mọ̀ pé ẹ mọ àwọn nǹkan kan àbí kó jẹ́ pé ẹ nímọ̀ nípa ẹ̀ ẹ má jẹ́ kí n conclude ẹ jẹ́ sọ pé bóyá pé ẹ nímọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kó nípa ẹ máa wá síta wá máa sọ̀rọ̀ ẹ kọ́kọ́ máa ronú ẹ máa ṣèwádìí and mo dẹ̀ bẹ̀yìn once in a while ẹ máa try àti máa ṣe kíní tí ẹ máa ń dè yín so that atẹ́gùn máa lè fẹ́ dáadáa fún yín láti lè ṣèwádìí àwọn kankan láti lè ní òye nípa àwọn kankan. a sọ wípé wọ́n fi Islam jagunbalẹ̀ gba ìjọba máa wọ̀nyàn lọ́wọ́ ẹ̀ ń béèrè pé ìlú wo ló fẹ́ gbà ṣáàṣì sí ọ̀fọ̀ ilé wa ní kíní kan tó fẹ́ wá jẹbi báyìí ni tó fẹ́ wá jẹbi tibí ni tó fẹ́ wá jọba bí báyìí ni ọ̀rọ̀ ní òye yín tó ni ẹ wá sọ pé Islam wà láwọn ìlú kan wọn ò ṣe kíní kan mélòó wà nílẹ̀ Yorùbá torí pé wọn ò ráyè dominate àbí kọ́ńkà ni ẹ padà sínú ìtàn Iraq ẹ jẹ́ ká jọ wo research tí mo ṣe báwo ni àwọn ìlú tí mo dárúkọ ṣe di ìlú mùsùlùmí àti pé gbàgbọ́ di mùsùlùmí tán Islam kọ́ńkà tán kí ló ṣẹlẹ̀ sí àwọn ìṣèjọba wọn Iraq báwo ló ṣe di ìlú mùsùlùmí ogun ni wọ́n fi kó wọbẹ̀ ogun wọ́n fi gbé wọbẹ̀ ó dominate
àwọn èèyàn lọ́pṣàn wọn wọnú ẹ̀. Iran tó jẹ́ Persia ogun wọ́n fi gbé Islam wọbẹ̀ ó dominate àwọn èèyàn lọ́pṣàn. Turkey contest náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n fogun wọlé ni àwọn èèyàn lọ́pṣàn wọ́n tún gbà wọ́n wọnú ẹ̀ náà. Sudan náà kọ́ náà ìgbà tí wọ́n wá gba ìlú wọn yìí tí wọ́n fi Islam kọ́ńkà yìí tó fogun dà wọ́n tó fi gbà yìí ṣé àwọn ilé tó jẹ́ pé àwọn ló ń rúlu ìlú yẹn tẹ́lẹ̀ ṣé àwọn náà ló ṣì ń rúlu lọ àbí ṣe làwọn mùsùlùmí gba ìjọba mọ́ wọn lọ́wọ́ ní Iraq after the Muslim conquest the ruling power was the Muslim conquerors and their governors not the previous ruling family ní Iraq ìgbà táwọn mùsùlùmí kọ́ńkà ìtàn kì í ṣàwọn ilé tó ń jẹ olórí ìlú yẹn tí wọ́n ń jẹ gómìnà bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ntínú àwọn mùsùlùmí ló gba ìṣèjọba ní Persia náà kọ́ the same thing ní Turkey kọ́ the same thing ní Sudan kọ́ the same thing ó kẹ́kọ̀ọ́ àwọn ibìkan kọ́ wọn Sudan pé wọ́n sì filẹ̀ dẹ̀ but àwọn ló gba ìṣèjọba jù so tí wọ́n bá gba ilẹ̀ wa sọ fún fẹ́ rú lọ sórí lọ síbò míì àwọn máa di second citizen àwọn ní wọ́n kọ̀ǹkà mùsùlùmí tó bá rí lẹ̀ ogun jagun gbalẹ̀ tí wọ́n gbalẹ̀ wa àwọn ní wọ́n kọ̀ǹkà tó wọ́n ṣèjọba nípa ń pè ní agbolé pé ọba báyìí ni wọ́n jẹ́ ìlú báyìí o agbolé báyìí ló ń jẹ́ òsì tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n gbà wọn tó ní lọ́wọ́ ni fọ́ọ̀mù ọdún lé wọn lórí ẹni tí wọ́n bá sì lẹ̀ gbà ọ̀run làlà ìkan tá à ń bá yìí sọ nìyẹn bí Islam dẹ̀ ṣe ṣe gbogbo ilẹ̀ nìyẹn wọ́n ń jagun gbalẹ̀ kiri jagun gba ìlú onílù jagun gbalẹ̀ èyí náà sọ kí yẹn sọ́ba bíbí kan lọ́nà fẹ́ jẹ ṣé kìnnì kan lọ́nà fẹ́ jẹ adẹ̀ ń sọ̀rọ̀ bíi pé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìwé Islam ẹ̀yin sọ bíi pé ẹ̀mọ́ ìtàn Islam ẹ̀yin ìyẹn wa èmi lè sọ pé kí wọ́n fura sírò àwọn èèyàn báyìí o ẹ̀yin jáde pálípọ̀ nọ́ọ̀tò Islam ní Nàìjíríà nọ́ọ̀tò Sharia law ẹ kúrò lórí ilẹ̀ yìí ẹ bá fẹ́ practice Sharia law ẹ padà sí ibi tẹ́ ẹ ti wá ẹ padà síbẹ̀ jihadism káwọn mùsùlùmí ṣe wọ́n fẹ́ fi kọ́ka ilẹ̀ ni Sharia law tí wọ́n gbé káàkiri wọ́n fẹ́ fi gbalẹ̀ ni torí náà àwọn ọ̀nà tó máa ń gbé gbà náà nìyẹn wọ́n bá rí pẹ́pọ̀ tètè wọ́ọ̀d ni wọ́n fogunlé gbogbo bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ dá wà láàrẹ̀ káàkiri eléyìí tá a ti rí tí wọ́n ti ṣe yìí Ọlọ́run sì fún mi ṣe lórúkọ Jésù. wọ́n surprise yẹn Ọlọ́run ní Ànábì wa Isa alayhi salatu wa salam ká lè rí i pé Quran gbogbo tó bá wà nínú Al-Quran wà láì òdodo ni kí ni ọ̀rọ̀ tí Jésù kọ́kọ́ sọ níjọ́ tá a bí bí wọ́n ṣe ń bí Jesus Christ kalẹ̀ báyìí oore tí Ọlọ́run ṣe sí Jesus Christ through Al-Quran kò sí ìwé kan tó pọ́n Jesus Christ lé láyé àfi Al-Quran. Qala inni abdullahi. sẹ́gbọ́n tó wí Ànábì wa Isa he spoke the day he was born. The first miracle Jesus Christ performed he spoke the day he was born. Inni abdullahi. ó ní èmi ni ìránṣẹ́ Ọlọ́run. I am a servant of God. I am a servant of God. ẹ pariwo servant. Servant. mi gbọ́. Servant. wàláhì ẹ má wulẹ̀ ká. Praise the Lord hallelujah ṣé lóòótọ́ ni pé Jésù sọ̀rọ̀ nígbà tí wọ́n bí lọ́jọ́ tí wọ́n bí gangan gbogbo ẹni tí a bá ń wo fídíò yìí ẹ bá wa share ẹ máa sọ pé Jesus is the only way lákọ̀ọ́kọ́ náà arákùnrin yẹn pa irọ́ bàǹtà tí kìí ṣe kékeré rárá àyá Al-Qur'ani tẹ quote ó sọ fún yín pé Jésù sọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n bí ó kàn ló sọ̀rọ̀ ní ọmọ òpó òǹlo ni nígbà tó wà lọ́mọ kékeré infant kò sọ wípé ọjọ́ tí wọ́n bí gangan ló sọ̀rọ̀ kò sí àyá Al-Qur'ani kan tó sọ bẹ́ẹ̀ now the whole story fún ara ẹ̀ irọ́ tí wà ní the whole story tí Kùránì sọ nípa bẹ́ẹ̀ tí Jésù irọ́ ni nípa báwo tí a bá lọ wo Surah 19 yẹn from verse 16 wọ́n sọ nípa bí Jubrili ṣe wá bá Mariam ó yẹra lọ sí àyè kan Jubrili wá bá ń bẹ̀ Jubrili sọ pé òjìṣẹ́ ni Ọlọ́run wá sọ kúrò from there Jubrili sọ fún pé ó máa bímọ ìgbà tí Mariam wà lóyún according to Quran o ó bá kó le Quran sọ bí tó lọ ó kàn lọ ibì kan ni ibẹ̀ yẹn ni Mariam dá ń gbé bẹ̀ ó dá ń jẹ ó dá mu ó dá ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ ọmọ kò tó wá sọ pé ilé kan pàtó abẹ́ igi ọ̀pẹ kan igi dàbínù lọ́ní Mariam lọ́jọ́ kò sí tó jẹ́ pé aláwa ni kó máa mi igi dàbínù yẹn igi ọ̀pẹ wọn igi dàbínù so that tí dàbínù yẹn bá ti ń jábọ́ òun ló máa jẹ omi tó odò kan wà bẹ́ẹ̀ omi yẹn ló máa mu Mariam dá gbé ìgbé ayé yẹn bẹ́ẹ̀ fún oṣù mẹ́sàn-án tó bìnrin fi ń lóyún o pátápátá àríró ẹ̀rí oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá tó fi lóyún ní tọ́mọbìnrin yẹn jẹ́rìí yẹn ó rẹ̀ dá gbé láì sóbi kan pàtó tọ́mọbìnrin yẹn lọ wọ́n wá sọ wípé ọmọbìnrin nígbà tó bímọ tán ó bá gbọ́mọ wá sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ nígbà táwọn èèyàn rẹ̀ bá rí wọ́n bá sọ wípé ó ti gbé ìmọ̀ wá Miriam arábìnrin Aaroni set another irọ́ tún nìyẹn tí wọ́n sọ pé Miriam sister of Aaron tí gbogbo wa dẹ̀ mọ̀ Old Testament ló wà tó ti kú Miriam tó wà ní Old Testament náà ti kú Kùránì ò mọ Mary tó bí Jésù ó da orí gbogbo tó yẹn pọ̀ ni wọ́n wá sọ wípé ó wá ń béèrè pé kí ló gbé wáyìí Miriam wá ń yọwọ́ sọmọ yẹn ọmọ yẹn wá ń sọ̀rọ̀ òjíṣẹ́ aláàlóhun ó fún òun ní kinní kan àlàáfíà kò máa fẹ́ fún òun lọ́jọ́ tá a bí òun irọ́ ni gbogbo ohun tí Kùránì sọ yẹn because Jésù ìtàn rẹ̀ pé lọ́dọ̀ àwọn Júù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù kò tí ì súnmọ́ o torí pé nínú àṣà àti ṣe àwọn Júù ẹ̀ẹ̀mejì ní nǹkan yẹn
wọ́n sì kan bí introduction but ọkùnrin yẹn ò tí ì ní right láti fọwọ́ kan obìnrin náà wọn ò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti wà ní private kínní ọ̀ǹtì ìgbà tó bá sọ ẹlẹ́ẹ̀kejì ẹ ló tó máa fọwọ́lé so àkọ́kọ́ yẹn ni Joseph ti ṣe òun lẹ́fẹ̀ẹ́ kó wọ́n sọ pé wọ́n betray ẹ̀ fún ni now òun ni Mary fi lóyún tí Joseph dẹ̀ rí kí lè léyìí Joseph fẹ́ kọ́ angel ọ̀rọ̀ sọ pé rárá láti ọwọ́ ẹ̀mí mọ́ ni ìkan yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ Joseph àti Maria ni wọ́n jọ travel láti lọ ṣe ìforúkọsílẹ̀ ni ọmọ fi mú Mary o ni Mary fi bímọ o Kùránì dẹ̀ yọ gbogbo story yẹn kúrò báyìí ó wá give another story òpùrọ̀ yìí wá ń sọ fún wa pé Kùránì pọ́n Jésù lé torí pé ó change story ẹ̀ ó yọ nǹkan tó bí nǹkan ṣe rí kúrò ó fi tiẹ̀ kún sáré Kùránì ìwé àwọn òpùrọ̀ ni àwọn lẹ́tà ló ń kà á àwọn tí a ti dì ní ìgbèkùn ló ń gbà á gbọ́ Kristi Jésù kọ́ ló ní ìtàn tó kọ́ fún yẹn o àgbélẹ̀rọ tí Muhammadu gbé kalẹ̀ fáwọn yẹn láti ṣì wọ́n lọ́nà ni Bíbélì ló lè sọ nǹkan tí Jésù jẹ́ ibi Kristi torí pé lọ́jọ́ tá a bí ẹgbọ́n báwọn áńgẹ́lì ṣe kọrin náà ẹgbọ́n báwọn áńgẹ́lì ṣe yan Ọlọ́run tí wọ́n ń sọ wípé a bí olùgbàlà fún yín lẹ́ni ní ìlú Dáfídì tí ṣe Kristi Olúwa Kùránì máa yọbẹ̀ yẹn dànù ó dẹ̀ lóhùn lòun pọ́nlé ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn yín o Jesus is the only way. Muhammad was the last of all the prophets of God òjíṣẹ́ gbẹ̀yìn tó wá parí iṣẹ́ Mósè tó parí iṣẹ́ Ábúráhámù tó wá fi òpin tó parí iṣẹ́ Jésù tí Jésù prophesy ní John chapter 14 verse 16 tó tún prophesy ní John chapter 16 verse 14 wípé èmi ń lọ it is expedient that I go if I don't go another comforter will not come olùtùnú mi ò ní wá mọ́ tó ń pè ní Paracleto and when he comes he will show the whole world the truth he will guide the whole world the truth ẹni yẹn ní ń bọ̀. Praise the Lord hallelujah. Ìgbà wo ni Muhammadu di Paracleto àti Neuma ìgbà wo ló di bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin tẹ́ bá ń wo fídíò ẹ bá wá share fídíò yìí ẹ dẹ̀ máa sọ pé Jesus is the only way. Lákọ̀ọ́kọ́ náà kò sí ibì kan tí Jésù ti sọ àsọtẹ́lẹ̀ nípa Muhammadu nínú Bíbélì. Àwọn bíòmíì lè wà tó sọ àsọtẹ́lẹ̀ nípa Muhammadu nínú Bíbélì fún àpẹẹrẹ Deuteronomy 18 verse 20 wòlíì èké tó kùkú sọ̀rọ̀ ní orúkọ Olúwa tí Ọlọ́run ò sì rán òun ni. That's number one. Àbí ní orúkọ Ọlọ́run èmi náà Muhammadu ni. So níwèé First John náà tó sọ wípé ẹni tó ṣẹ̀ bàbá tó ṣẹ̀ ọmọ pé òun la sòdì sí Kristi táwọn ń sọ Muhammadu náà ni. So understand this thing. So ẹni nínú Galatians chapter 1 verse 8 to 9 tó máa claim pé áńgẹ́lì kan gbéran kan wá fún Muhammadu náà ni. But ní bíbáyìí Jésù sọ̀rọ̀ Muhammadu. John chapter 14 from verse 16 ó ní èmi ó béèrè lọ́wọ́ bàbá òun sì fún yín ní olùtùnú mìíràn. Now kí ni olùtùnú? Ẹni tó ń rẹni lẹ́kún nínú wàhálà nínú ìṣòro nínú ìdààmú tó jẹ́ wípé a fi ìfọ̀kànbalẹ̀ fún wa nígbà tó bá le tó dà pé kò sí ìrètí mọ́ á wà lẹ́yìn wa kì í pa ní lẹ́kún jayé. Prophet Muhammadu tẹ́yìn gbàgbọ́ pé wòlíì ni ó lọ pa àwọn èèyàn lẹ́kún jayé nínú Sírọ̀ Ibn Isiaq ó lọ dá Abu Sufyan lọ́nà pẹ̀lú àwọn sọ̀hábà ìtàn lọ kógun jà wọ́n gidi láti jí property àwọn pípọ̀ yẹn ó pa àwọn Banu Kureza Kìnánà ó gbé iná lé láyà ó dẹ̀ gba gbogbo property mọ́ ẹ̀yẹn ní àti ti àwọn ará ìlú wọn lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ tún bá ìyàwó ẹ̀ sùn tí à ń pè ní Sàfíyà. Now ṣíṣe olùtùnú nìyẹn yóò kí ṣiṣẹ́ olùtùnú rárá kò ń ṣe iṣẹ́ olùtùnú. Now ó wá ní ọwọ́ bàbá lòun ti máa béèrè Allah kì í ṣe bàbá anybody ó ní kí ó lè máa bá yín gbé títí láé. Muhammadu ti kú náà àwọn tí Jésù dẹ̀ ń bá sọ̀rọ̀ bí àwọn àpọ́stélì ni àtàwọn tó gba Kristi. So ṣé Muhammadu ti wà láyé àwọn àpọ́stélì ìgbà tó bá wà ń bẹ ọ ṣé kò kú whereas kò sí ń bẹ wọn ò tí ì bí kódà ẹni tó bí bàbá rẹ̀ wọn ò tí ì bí ń táìmù yẹn. Náà ẹ wá já wò ní verse 17 ó ní àní ẹ̀mí òtítọ́ ni the spirit of truth tá à ń pè ní Neuma ẹ̀mí ni kì í ṣe èèyàn kì í ṣẹ̀dá kì í ṣe tí wọ́n ń bí. Ó ní ẹni tí aráyé kò lè gbà nítorí tí kò rí i bẹ́ẹ̀ ni kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí tí ó ń bá yín gbé yóò sì wà nínú yín. Àwọn tó tẹ̀lé Kristi dá ẹ̀mí náà mọ̀ tí í ṣe ẹ̀mí òtítọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí òdodo ẹ̀mí olùtùnú yìí. Inú wa ni ó sì mọ́ gbé títí ayérayé sì ni kò ní kú. So ẹ̀mí wo lẹ́yìn wá gbé dání tẹ́ sọ fún wa pé ẹ̀mí kìíní kan?
ẹ jẹ́ ká kó lórí ẹ̀. Muhammadu ń sòjíṣẹ́ Ọlọ́run o, Ọlọ́run ò pé òun fún ara rẹ̀ ló pera rẹ̀. So ẹ yé tún ayé jẹ kí oore ọ̀fẹ́ Kristi máa mú wa bí sí ire o.